Previously on IRIRILAGBA. ṣé torí ló ṣe wá ń sọ nǹkan tó ń sọ yẹn Sandra, èmi mo level tó wà ńgbà tó wà lọ́dọ̀ ọ̀rẹ́ mi tó wà lára ǹdẹ mo fẹ́ gbé ẹ kọjá level yẹn ni díẹ̀ máa tọ́jú ẹ tó bá bọ́ sọ́wọ́ ará àtàwọn lè mọ iye ẹ̀ látìgbà tó dẹ̀ ti wà ń bẹ̀ yẹn nífẹ̀ẹ́ ti wà lọ́kàn mi àfi bí ìgbà tó ẹ gbọ́dọ̀ nǹkan fi nǹkan tó ṣẹlẹ̀ yẹn ṣe sábàbí ni díẹ̀ máa tọ́jú ẹ jọ́ nítorí Ọlọ́run kò fún mi ní little space nínú heart ẹ kó wá wọn nǹkan tẹ́mi fẹ́ fi dá lára. I love you so much. mi ò fẹ́ wàhálà o kí ló fẹ́ tí káwọn èèyàn máa sọ. Sandra tó bá jẹ́ pé nítorí nǹkan táwọn èèyàn fẹ́ sọ ni ìwọ filẹ̀ ṣebí mi lọ́ fẹ́ bó mi lọ́ fẹ́ sọ̀rọ̀ sí ìwọ dé mi dá yẹn ìyẹn ò kàn wọ́ tètè mi ni pé little space ni kò kàn fún mi nínú heart ẹ kó wọn nǹkan tẹ́mi fẹ́ fi dá lára kí máa múnú ẹ̀ dùn ni. mi ò fẹ́ wàhálà o mi ò fẹ́ wàhálà o. bó ṣe sọ pé ó fẹ́ wàhálà yẹn tó tiẹ̀ lánàá tó ń dá mi lóyè mo kàn tún lọ́ọ̀bù ẹ̀ sí ni. jẹ́jẹ́ mi ni mo jókòó. I love you, Sandra. jẹ́jẹ́ mi ni mo jókòó gbà yẹn ní ìsìlọ́ máa ní pé èèyàn tuntun fẹ́ ọ̀rẹ́ ọkọ èèyàn mi ì fẹ́ wàhálà o. ìwọ máa wọ̀rẹ́ ṣáàṣì tèmi kọ́yà kí ló ń ju ẹ lọ́wọ́ tó ń fi jólẹ̀ ẹ̀rín ẹ̀ pa mi ṣá ìwọ tó ẹ̀ṣẹ̀ jáde tó ẹ pé gbogbo nǹkan tó yẹ kó máa rò ní ayé ẹ báyìí ni pé bó ṣe fẹ́ mi tọ̀ padà o dúpẹ́ fọlọ́n kó tún padà o wá ń rò pé tó yẹ pé gbogbo property ẹ̀ tó ti gbà bó ṣe máa jẹ́ ẹ̀nà padà ló yẹ kó máa rò o wá sunkún ẹlẹ́lẹ́yà kan bí báyìí. abọ́wọ́lá sọ fọmọ láàbì tó bá dénú ẹ̀ kó dodidi o ó gbọ́ àwọn ẹgbẹ́ ẹ̀ tó ti jẹ́ lọ́mọ ẹ̀ lára bó ṣe máa lé wọn múlẹ̀ kó máa sáré ẹ̀ kó jẹ́ kó rí ẹ pé owó tí mo ní mò ń yá ẹ o tó bá dé tó gbọ́ tí dání àtẹ̀kọ́ ò mú. ṣé èmi gan mo ti lẹ́yìn lẹ́sìn mi. ṣé ni tí òróró lé san ó tún máa múra báyìí ṣé o fẹ́ lọ mú mọ́tò tó fẹ́ fi kọ́ ẹrù ẹ̀ ni. òun bẹ̀ mí mi ẹ mà gbà mí kẹ́ òun bẹ̀ mí. máa sún as soon as possible báyìí tó bá ti rẹ́ẹ̀dì máa sún sá. ṣé àsìkò ló ń ṣe kó máa bẹ̀ mí. Yeah, thank you very much. Oh girl, everywhere ló ń dán yìnyínyìnyín. Àwọn àdúgbò yín gan tí mi respect pé development máa bá láìmọye ọdún sígbà yìí. Tí gbogbo ẹ̀ náà ti tà ló wà òkè. Àìrí pé àwọn ìjọba náà ti ń gbìyànjú dáadáa sá. Honestly, wọ́n gbìyànjú. Mo rò pé ẹ̀yin àtàwọn ọmọ yín lẹ́jọ́ máa dé ni. Well, ṣé rí nílò ìbò tí ọkùnrin bá ti divorce ìyàwó ẹ̀ òfin ò gbà á láyè láti ní kí àwọn ọmọ wà lọ́dọ̀ ọkùnrin obìnrin ló dìlú náà ẹ̀ so àwọn ọmọ wà lọ́dọ̀ àwọn ọmọ wà lọ́dọ̀ ìyá wọn. Ìyẹn tún lágbára díẹ̀ o báwo lè ṣe wá fẹ́ máa rí àwọn ọmọ yín sìn báyìí. Òun dáká fi yẹn sílẹ̀ mo fẹ́ kó bá mi ṣiṣẹ́ fún sórí èmi pẹ̀lú ọmọbìnrin kan ṣe wọléwọlé
bí 10 years back wá sílùú yìí and then ó sọ pé báyìí tó ń lọ fún mi wọ́n torí pé mò ń kójú gbà yẹn kò jẹ́ kí mi pẹ̀lú ẹ̀ kárú ọ̀rọ̀ ẹ̀ kúná àpọ̀ máa fẹ́ kó bàmí wá. Kí wàá lè orúkọ ẹ̀? Bísọ́lá ló lóun jẹ́ Bísọ́lá ló ń jẹ́ tí mi ò rántí sọ ní mẹ́. ìyẹn ò lè jáde máa ẹ mọ̀ pé ayé tá wà ń sìn ayé social media láwàá yìí tá bá máa gbà sọ́tún tá bá máa gbà sósì a máa wú jáde a máa wá rí. máa bá ń ṣiṣẹ́ lé lórí. sorry sir fóònù mi ń rìn. mo ní kọ́ làbí. bẹ́ẹ̀ ni sir. O lè kúrò bàbá ẹ̀ ló lè ti kọ́ wájú ọjọ́ kúrò náà. Thank you sir. ọ̀rẹ́ yáfà mo wà òkè mo wà pa ọ̀gá mi ti máa ń sọ fún ẹ̀yin wọ́n ti wà lára rẹ̀ mo wà pẹ̀lú wọn báyìí bẹ́ẹ̀ a máa ríra máa pè a máa ríra má wọlé ní máa pè fún ara mi kò sí wàhálà ó ṣe gan alright okay take care thank you ẹ ṣe gan sir. Alright, no problem. Alright, you're welcome, sir. Thank you so much, sir. So, kí lorúkọ tí? Fẹ́mi lorúkọ mi, sir. Fẹ́mi. Bẹ́ẹ̀ni, sir. Ọ̀rọ̀ yìí ti sọ a lot fún yín àbí nípa iṣẹ́ tí mo fẹ́ ṣe. Bẹ́ẹ̀ni, ó ti sọ everything fún mi. Ọwọ́ yín ló dẹ̀ kù sí kẹ́ bá disappoint mi. Ọwọ́ Ọlọ́run ni ṣùgbọ́n àwa náà lọ́lọ́run fi rán ẹ má worry sir, kò sí problem. You are a civil engineer, ba? Bẹ́ẹ̀ni, sir. Good. Anyway, tó bá rí bẹ́ẹ̀, when do we start? Tẹ́yìn balẹ̀ ti ready, àwa náà ti ready. Tó bá ti yá egun tí ó ti yá ọ̀rẹ́ mi náà. Àti ìrètí yìí ti pẹ́ ẹni tí mo trust gidi ni. So kò lè introduce anybody sí mi kí n doubt ẹ. Ẹ̀yin ni kẹ́ máa wà disappointed. Ọkùnrin balẹ̀ kò sí problem. No problem. Kí wọ́n mú plan yẹn wá lókù because but kí wá ní update lórí ẹ̀ báyìí? Update lọ́nà kò sí tuntun nǹkan tó wà nílẹ̀ báyìí à ń wá ààrí lọ́wọ́lọ́wọ́ báyìí orí mi níṣẹ́ wà kódà abẹ́ ní kí mo gbá sí olópò kọ́ ló wọn lọ́jọ́ ìní kó jọ kó bá mi fún yín rí o kó tẹ bá mi fún yín rí àbí báwo àbí àmì ẹ̀ ọ̀rẹ́ ká máa sọ̀rọ̀ báwo ní ṣe ṣe wọ́n ti fẹ́ parí ẹ̀jà rẹ̀ ó kù díẹ̀ nítorí náà ló kù mo tó kí lè wá fẹ́ ṣe sọ̀rọ̀ ọmọ ìbáyìí. Báyìí lọ́wọ́lọ́wọ́ báyìí mi kò tí ẹ̀ yé mi lọ́wọ́lọ́wọ́ báyìí kò yé mi rárá ó ti sú mi. ọmọ lọ́mọ ó ti sú mi kọ́ fún ara mi. IRIRILAGBA. Ó lágbára díẹ̀ o pẹ̀lú gbogbo ìwádìí mi lórí Instagram, Facebook, gbogbo Twitter sọ́sùn sósì orúkọ ẹ̀ kò exist rárá lórí social media. Báwo lorúkọ ẹ̀ ṣe ní exist lórí social media? Báwo la ṣe fẹ́ rí? And I need to see my child. Bẹ́ẹ̀ni mo mọ̀ ẹ fọkàn balẹ̀ ẹ mọ̀ pé ẹ ti fún mi níṣẹ́ yìí already ẹ̀yin náà dẹ̀ mọ̀ pé èmi gan ò fi ṣeré rárá má bá yín gba ọmọ yẹn jáde. Lókè ó dàbí ẹni pé o mọ bó ṣe ń ṣe mí mo meet you 10 years ago ó lóyún fún mi ó bí ọmọ mi ò fojú rí ọmọ yẹn till now àwọn tí mo bí gangan tí lóyìnbó
mi ò ní access to them. Mo tún padà wálé ntí mo tún lè rí ló tún di pé mo bá ṣe lè rí yẹ. So mi ò rí tọ̀hún mi ò rí tibí wá wo bí mo ṣe máa feel. So I just want you to assist me. Jọ mo fi Ọlọ́run bẹ̀ gbogbo nǹkan tó bá gbà mo ní sórí mo ti wà so eager. Láti rọmọ yìí. Chief, relax. Chief, ẹ fọkàn balẹ̀ ẹ mọ̀ mí mo máa bá yín wá jáde. Rírí ni ó ti di rírì ẹ ti gbéṣẹ́ fún mi ọ̀rẹ́ di ẹ̀yìn ọ̀dẹ́ mọ̀ fún gbogbo nǹkan tí n bá ń ṣe mo máa ń ṣe òfin tó dáadáa. Má bá yín wọ́n mọ̀ yẹn wá jáde. Ẹ má ronú. No, it's okay. It's okay. Kò jẹ́ pé kò sí bí ọ̀sẹ̀ lè ṣe. Ọmọ. Diola. Yes, sir. She's really nice gan. Ṣùrí àdúrà mi kàn ní pé kí Ọlọ́run jẹ́ kí wọ́n rí obìnrin tó lóyún fún wa yẹn. Torí ó ń disturb wọn gan. Kàn wá lọ. At least wọ́n á ṣàmọ̀bí tó wà sí tẹ́lẹ̀. Kọ́ tún wá lọ bẹ́ẹ̀. Ṣé bẹ́ẹ̀ yẹn ọkùnrin ni? Ẹ mọ̀ bẹ́ẹ̀ ṣe máa ń wùwà yín náà. Ẹ mọ̀ trust ọkùnrin o, but I trust my husband. Ṣé rí bẹ́ẹ̀ ṣe ń sọ̀rọ̀ chiefly? Ẹ wo, ẹ̀yin náà lè wọ́n máa advice wọn pé kọ́ wa lọ báyìí kọ́ wa lọ báyìí. Bí àgbà tó ti ṣe kọ́ burúkú fún ọmọ ọlọ́mọ yẹn ti wò pé fún ìyá tètè fẹ́tẹ̀fẹ́. Ẹ̀yin ọkùnrin mi trust yín. No. Chief tèmi wọ̀ ẹ́ wọ́n jẹ́ kò ní láìkọ̀ wọn. Wọ́n jẹ́ tó lè ṣerú nǹkan bẹ́ẹ̀. Because okay ó rí pé ìyàwó òbí ẹni kankan kò sọ fún pé àwọn mi àìní this àìní that tó bá mọ iye owó tí wọ́n fún ìyàwó tó bá mọ bí wọ́n ṣe ń kẹ́ ìyàwó lọ́tún lọ́sí chief yẹn ọ̀jọ̀yàn tó lè ṣerú nǹkan bẹ́ẹ̀ fún wọn. ní ìyanu náà tí wọ́n fún ní owó tó pọ̀ kò lè délé kó sọ pé ẹ̀mẹ́ mú mi o wọ́n fún òun lówó o sọ́bọ̀ ìyẹn máa wọ̀rí ṣègbóbìnrin ni mí mo máa make sure pé mo gba owó yẹn lọ́wọ́ ẹ̀. Ẹ máa rí ṣàmọ̀ kó láì pepper soup especially pepper soup tó lọ ní plantain nínú ti máa fi gbowó yẹn lọ́wọ́ yanu. Dúró Adiola so láti fi gbogbo nǹkan tí mo sọ lẹ̀ owó yẹn gangan ló ràn mí lójú. Darling lẹ́yìn owó tún ni kí ló kàn mí pẹ̀lú ìtẹ́tún sọ bẹ́ẹ̀ bá ṣe ràjẹ́ bá di owó màá náà ni. Ẹ má jẹ́ kó yà yín lẹ́nu lẹ́yìn náà di owó bẹ̀ ṣe wà máa ná yín bẹ́ẹ̀ lè dowó ẹ má wọrí. Èmi ṣe nígbà tí ń dowó. Ẹ sà. Akim báwo ni? Àlàáfíà ni sà. Ṣé wàá pa? Àdúpẹ́ fọlọ́ sà. Báwo ni? Àlàáfíà ni sà. Àpá. Ètò rẹ̀ náà lè fi rí mi bí sà o. Mo ti sáré kiri mọ́ra wọn. Àmọ́ ìròyìn tí mo gbọ́ yìí tí máa fún yín sí ó ṣe kàyéfì díẹ̀. Kéde. Arábìnrin rẹ̀ ó ti papòdà. Wow. Ebit, ọmọ ńkọ́? Ẹ̀mí ti ọmọ Ọlọ́run ṣe ọmọ wà. Ó wà láàyè. Kódà ibi tó wà tá bá sọ pé ìyákú ibẹ̀ níbi tọmọ yẹn wà. Ìtọ́jú jíjẹ mímu lọ́sàn-án lálẹ́ lóru nírọ̀rùn ló bá dé. Good. That's good news. Jẹ́ ká máa lọ síbẹ̀. Chifu ẹ̀yẹ fìyẹn lẹ̀ ẹ ti rán mi ṣẹ́yìn náà dẹ̀ mọ̀ mí. Ṣẹ́rí lè mo ń lọ bì kan mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí mo mọ̀ pé iṣẹ́ yín mi gbọ́dọ̀ fi ṣeré òun lè fi sáré rí mi bí àárọ̀ la ẹ̀mí lè máa jírí bí àárẹ̀ mo yín lọ síbẹ̀. Why àárọ̀ la kí ló tí o fi jẹ́ sí i? I mean ìlú ló ń bọ̀ jáde sáré lọ́sìdá kákò lọ́sìdá kí ọlọ́mọ ní ìlú náà. Mo ń lọ bì kan ó ṣe kúkú mo kàn ní kí sáré wá rí yín kí sáré wá sọ tó ń ṣẹlẹ̀ fún yín ní ṣẹ́rí àárọ̀ la èmi lè àkọ́tẹ̀ máa jí mi ọ̀la ni máa mú yín lọ ẹ máa jí mi rí bí iṣẹ́. Jọ nítorí pé o sọ pé òun lọ síbi kan tó important ni o if not bí pé kí n ti rí ọmọ mi ni but first thing tomorrow morning. First thing. You sure? Number one, sir. It's okay. Thank you, sir. No problem. Yes, sir. O ṣe wọn ni. Máa pè yín, sir. No wàhálà. Yes, sir. Okay, o ṣe. Yes, sir. Akin, okay, jọ̀ọ́ má bínú, nísìnyí tó ti wá ṣe rí iṣẹ́, what next?
Hey, Hakeem. See, I just don't know why I keep having the feeling that gbogbo nǹkan tẹ́ ń ṣe máa lẹ́yìn. Okay, tó bá sọ bẹ́ẹ̀, ẹ ṣáà máa pa chief. Jọ̀wọ́ àti mo ṣe ní sọ bẹ́ẹ̀. Irú èèyàn tó bá ń orúkọ bá ewu ọmọlàkejì ẹ̀ jọ ṣé ilé ẹni bẹ́ẹ̀ ò lè pààyàn ni? Kí ló tún kú lẹ́yìn ikú? It's okay. Tó bá sọ bẹ́ẹ̀, ẹ ṣáà rọra, Hakeem ẹ rọra. Hey, okay. Are you enjoying it? Yes, sir. Dad, I have something to tell you. All right, son. What is it that you want to tell me? Fellow, the weekend, Kelly. Wicked. Anyway, is that what you want? Yes, Dad. Okay. Yeah, hello, Femi. Hello, sir. Báwo ni? Fine, sir. Ẹni tán mà ní òun fẹ́ wá lo weekend pẹ̀lú ìyanu. All right, Mama Baby. It's okay. Okay. Yeah, son. You're free to spend your weekend with you. Thanks, Dad. Thanks, Dad. Next on IRIRILAGBA. Ọdún wo mo ti rí wọn gbẹ̀yìn? Mi mọ bó ṣe get address ọ̀dọ̀ mi gan. Mo kàn rí wọn ní àyà mi ti já. Ó kàn ṣàdédé wá. Mo ṣe rí ni o. Ó wá mọ nǹkan tó ṣẹlẹ̀. Fira ẹ lọ́kàn balẹ̀. Sórí, téèyàn bá ti rí nǹkan tó ń le kò kí ń sáhùn. Ó dẹ̀ lè ṣíwájú ẹlẹ́ẹ̀dẹ́pẹ̀ẹ́dẹ́. Ẹ mọ bó ṣe ń lọ. Ẹ mọ bó ṣe ń lọ láti ilẹ̀. Ṣé kí wọ́n á ní sùúrù kókó dìgbà tó bá béèrè fún ni? Omi ṣe sùúrù. Kò ní dáa kó jẹ́ pé àgbọn la máa lọ bẹ́ẹ̀ scout. Àti ìmọ̀nú ẹ̀ náà. Má jẹ́ aṣíwájú ẹlẹ́ẹ̀dẹ́pẹ̀ẹ́dẹ́ àti rí nǹkan tó léwa má ti jẹ́ àmà sàsálà kankan káàkiri. Ẹ̀gbọ́n mi, kò yí sì bẹ́ẹ̀ ṣe ń sọ yìí o. Kò yí sì bẹ́ẹ̀ ṣe ń sọ ẹrù ọ̀rọ̀ ọkọ tèmi náà mọ̀. Ó yẹ kí n understand now. Adéọlá, orí kò ní dá kó jẹ́ pé àlà máa lọ bẹ́ẹ̀ scout o. Nígbà tó ń ti béèrè anything lọ́wọ́ wa ṣùgbọ́n kàn wá sóde wa ni ó kàn wá sí pàtí lásán ni náà. Jà ní sùúrù fílẹ̀ lọ́kàn balẹ̀ lóòótọ́ o nígbẹ̀yìngbẹ̀yìn òkè òkú òun ló kú rè o. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you, darling. Happy birthday to you. Lágbára Ọlọ́run wá dàgbà wá yóò kí lágbára Ọlọ́run ó ní kú mọ́ mi
Happy birthday, ọlọ́jọ́ bí ọlọ́run àpẹ wà. Bẹ̀rù àwẹ̀ ọmọ ọlọ́jọ́ bí àwẹ̀ yìí. How old is she? 10 years? Wow. Thanks for coming. Thank you. Thanks for coming. Ẹ ṣe gbọ́sàn. Ó jàre. Ẹ mú lọ. Kí Akeem má lọ fi tiẹ̀ kó bá ẹ o. Kò lè fi tiẹ̀ kó bẹ́ẹ̀ mi rárá o. Ọlọ́run tẹ̀ ní jẹ́ because mo sọ fún Ọlọ́run gan rí inú mi pé mo sọ fún pé n tó ń ṣe yẹ ẹ ọ máa lẹ́yìn ìbọn ó ní bóun ṣe fẹ́ ṣe nǹkan ni kò dẹ̀ kan mí kò lè fi tiẹ̀ kó bẹ́ẹ̀ mi. What I'm just praying is he shouldn't get himself prison, that's all.